àwọn ọmọ Ìpínlẹ̀ Ògùn tá bá dẹjú sílẹ̀ àórí mú òun làwọn àgbàlagbà máa ń sọ ò ṣe bá sọ fún yín pé bẹ́nìkan bá náwó kan tábà ní kò tí ì dórí ipò kan ó náwó kan ó túbì kan ṣe ó ṣe kíní kan nǹkan tí wọ́n ń pè ní politics strategy nìyẹn. Ẹ kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹni yẹn pé ṣówó ẹ̀ ló ná àbówó tó lẹ́tọ̀ọ́ tó jẹ́ pé tó wá láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ tó jẹ́ pé dọ́dọ̀gbọ̀n ó gbọ́dọ̀ ná ṣóun ló ná. Àwọn ò kí ń ṣọmú àlè tó ń fọwọ́ òsì júwe ilé bàbá ẹ̀. Ṣé ẹ ti gbọ́ mi dáadáa sà? Àwọn ò ní sọ pé nítorí ohun tá a máa jẹ ká wá ba ohun tá a fẹ́ jẹ ká bàjẹ́. Nítorí ẹ̀bùn kékeré ká wá ta ọlá àwọn ọmọ wa. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. Àwọn kan lábẹ́ comment section mi wọ́n ní òkodoro ti gbowó òṣèlú. Ẹ lọ béèrè káàkiri ẹni tẹ́ ẹ bá mọ̀ tó bá mọ̀ mí tàbí ẹni tẹ́ ẹ mọ̀ tó tún mọ̀ mí tàbí àwọn ọ̀rẹ́ mi tó tún mọ̀ mí. Wọ́n á sọ fún yín pé mi ò ṣe òṣèlú kankan. Kì í ṣe pé bí mi ò ṣe mọ́ o, mi ò ṣe rí. Àwọn nìkan jáde tó jẹ́ pé ibẹ̀ ni ẹni tí wọ́n lọ mú wá tó wá kó wá ṣe gómìnà ibẹ̀ ló sọ pé ìlú tóun ti wá. Àwọn yẹn ti jáde wọ́n ti sọ̀rọ̀ o. Ṣé àmọ́ pé mo sọ ọ́nù fọ́nrán tí mo sọ ọ́ lẹ̀ kọjá pé àwọn yẹn ti jáde wọ́n ti sọ̀rọ̀. Wọ́n ní kò ṣeé ṣe káwọn gbé ọmọ ọba fọ́sùn. Ẹ jẹ́ ká wo àwọn tó ṣe eré sẹ́yìn bí ìgbésí ayé wọn ṣe rí, bí ìgbésí ayé àwọn ọmọ wọn ṣe rí. Ẹ jẹ́ ká wá wo àwọn tí wọn ò ṣe dáadáa àtàwọn tó ṣe dáadáa yẹn ẹ gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ra wọn. Ṣó jọra wọn àbí kò jọra wọn. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. Ẹni tẹ́ ẹ ní kó wá ṣe gómìnà wa ilé-iṣẹ́ wo ló ní lógùn state yìí? Ibo lóyìn fẹ́ sì sí lógùn state yìí? Ẹni mélòó ló ń jẹ lábẹ́ tí wọ́n ń gba sálárì nínú iṣẹ́ tí wọ́n fọwọ́ ra wọn ṣe níṣẹ́ ògùn wọn tó wà lábẹ́ ẹni tó ẹ̀ pè ní tẹ́ ẹni kó wá ṣe gọ́fúnà tí kì í ṣọmọ Ògùn state yìí? Olóṣèlú tó jẹ́ lóṣèlú òdodo tó jẹ́ olóṣèlú òtítọ́ ó wà o. Irú wọn ni ẹni tá a tẹ̀lé tá a ní òun la fẹ́ ní gómìnà nípìnlẹ̀ Ògùn yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sọ̀rọ̀ àti bàbá kan tó sọ̀rọ̀ lórí gúùpù ibi tí mo pọ́ọ̀sì ẹ̀ sí ó ní mi ò ní làákàyè. Ẹ mà ṣe mo mà dúpẹ́ lọ́wọ́ yín. Ṣé ẹ rí ẹni tó sọ̀rọ̀ yẹn? A ò ní sọ̀rọ̀ ságbàlagbà ṣùgbọ́n àfi làákàyè tí pàṣọ ọ̀rọ̀ bọ̀ wọ́n lára. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. Tó bá jẹ́ ọmọ Ògùn ní ẹni tòótọ́ bọ́ síta kó wá búra tọ́ka ibi tó jẹ́ ilé bàbá ẹ̀, tọ́ka ibi tó jẹ́ ilé ìyá ẹ̀, ibi tó bá sì ìyá ẹ̀ sí tọ́ka ẹ̀, ibi tí wọ́n sin bàbá ẹ̀ sí tọ́ka ẹ̀, ká mọ̀ bóyá ọmọ ọkọ ọ̀ríjínà ìpínlẹ̀ Ògùn òun ló jẹ́. Bàbá rere ni bàbá sáà, òun ló tọ́ sí ipò yẹn láti lọ. Òun kọ́ òun ni iṣẹ́ olóyè kẹ́ẹ̀kọ́ mú forklift kẹ́ẹ̀kọ́ fi gbé lọ sórí ipò yẹn. Torí pé àwa kọ́ la máa dìbò, àwa kọ́ la máa sọ pé ẹni tá a fẹ́ lélẹ́yìí, ẹni tá a fẹ́ lélẹ́yìí. Àwọn àgbàlagbà ní ìbéèrè kò fàjà. Ẹ bá wa bí wọ́n gbogbo nǹkan tá a sọ yìí tó bá ti lè wá sí gbangba kó wá sọ, ẹ jẹ́ kó wá sọ. Mo kú jẹ́rìí àwọn ọba wa wọn kì í ṣe oníjẹkújẹ ọba. Látọ̀dọ̀ bàbá wa lákètìlẹ̀gbà, àwọn bàbá wa tó wà ní Yewa, àwọn bàbá tó wà ní Rẹ́mọ, àwọn àgbààgbà tó wà ní ilẹ̀ Ìjẹ̀bú. Kọ́lọ́run ọba
kó bá wa fọ̀hún kẹ́ bàbá wa Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú kọ́lọ́wọ́ bá kó wá bá a mẹ́rin re dórí ipò àwọn bàbá wa tó jórígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Ẹ̀gbá yìí wọn kì í ṣe oníjẹkújẹ ọba o àwọn ọba tá a ní wọ́n ń jí àjẹ́lẹ̀ fáwọn ọmọ wọn ni o torí ẹ̀ lọ́ ṣe fún wa ní pé ó fún wa ní hint wọ́n náà wà ní kẹ́sẹ́ pé ọmọ Ògùn sógùn òun ní ká fi ìbò ọdún tó ń bọ̀ ṣe o tó bá ti lè ṣẹlẹ̀ tájèjì tó ń bá wa dulẹ̀ yìí tó bá wù ní ilẹ̀ yìí mọ́ wa lọ́wọ́ ká ti gbà yí pé bó ṣe máa rí gbogbo ìgbà nìyẹn o àjèjì ló máa control wa nípìnlẹ̀ Ògùn. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube.